Sẹ́míù Ọlásùpọ̀ White. White. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tẹ́ fi ń jẹ́ White? Ìdí tí mo fi ń jẹ́ White ni àwọn ẹgbẹ́ mi mọ̀ mí sí. Kí ni ó kọ́ téèyàn tá à ń jẹ́ èèyàn ni ó sọ fún wa pé ó kọ́ bèrè. Kí ni ìdí tẹ́ fi wà ń jẹ́ White? Tá a bá ń lo oko, aṣọ funfun là wọ̀ lóko. Aṣọ funfun lẹ́yìn gan wọ̀ lóko. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Aṣọ funfun sì ni ẹran inú oko ò gbọ́dọ̀ rí. Ní wọ́n bá ti rí aṣọ funfun báyìí gbogbo wọn sá lọ. Kí ló dé tẹ́ wá ń wọ aṣọ tí ẹran ò gbọ́dọ̀ rí? Àwọn bàbá wa náà ni wọ́n fi lé á lọ. Ṣé ẹ ṣògùn débẹ̀ ni? Àṣògùn débẹ̀ o. Ẹ ṣògùn débi aṣọ funfun. Ẹ tàn mọ́lẹ̀ sí. Ẹ má jà mọ́ kó fatán lájèrè. Àìkó fatán lájèrè. Ẹ lédè kan ẹ ṣàfọ funfun ṣògùn ẹran pípa ni. Àfi ṣògùn ẹran pípa. Àyìn White. Bàbá mi. Wọ́n lóògùn lẹ̀ fi ń pẹran. Àìfóògùn pẹ̀lú. Kí lẹ̀ wá fi ń pa? Àṣẹ Ọlọ́run àti ògùn lákàáyé. Kí làwọn àrírí yín nù gbó? Mo fẹ́ kẹ́ ẹ sọ àwọn àrírí yín hùn. Ní tẹ́ bá ti ń parí ìkà máa bọ́ bí kejì. Ìrírí wa pọ̀ gan-an. Ọkàn mo fẹ́ gbọ́ náà ni. Lọ́dún kan èmi àtọ̀rẹ́ mi Olóyèdé ọlọ́mọ bá nǹkan ní ẹ̀jẹ̀ ládùúgbò wa tí wọ́n lé ẹran kì ó lóun ti yìn bí ẹ̀mẹ́ta ilé mi náà tó bí ẹ̀mẹ́rin mo ti yìn. Irú ẹran wo ni? Ọlọ́gẹ̀dẹ̀. Ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀ta. Nípa díjọ́ náà ọ̀rẹ́ mi ó sì ní ìṣubú kékeré kan kọ́lọ̀ ń bá ń gbé dìde kọ́lọ̀ má jẹ́ ó ṣubú mọ́. Ìbá mi. Mo bá tẹ̀lé lọ lé lórúkọ náà wá ní obì tí mọ́mí àwọn gbé fún mi nì pé kí n wá gbà lé. Mo bá tẹ̀lé wọn délé. Mo gbóbi ń tán mo kú òǹlé wọn àwọn wọlé mọ́ lọ sùn. Wọ́n bá gbúrò bá mi ní tòsí ilé wọn bí a ti sáré jáde nù. White ṣé bá mú mo ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojú ẹsẹ̀ ni a ti kàn mí là lábàjọ kóra wa lábá débẹ̀ nígbà Ọlọ́run ó sì ṣe àwọn ọdẹ mẹ́ta náà la wà ń ta ògùn sáà fi gbè wá ọjọ́ lọ́gẹ̀dẹ̀ ṣùgbọ́n ọwọ́ kan tí mo ti yìn hùn èmi náà ti yìn bí ẹ̀ márùn ẹ̀ mẹ́rin tíbọn mi ò bá ṣùgbọ́n mo ti bí wọ́n ti dé hùn àṣàdùpẹ́ pé ògùn kẹwàá ògùn gbé à lọ́jọ́ náà ògùn sáà kí á yọ náà. Bẹ́ẹ̀ ti pọ̀ lọ́gẹ̀dẹ̀ mi. Ìrírí yín àkọ́kọ́ nù. Ẹ jẹ́ máa kà lé ní èjì. Ọ̀yà. Ìrírí yín mi. Ìrírí mi ẹ̀kejì. Aloko wa wà ní. Ibi mo wá dúró sí bí mo ti gbọ́ tí olóòdẹ wa ń pariwo pé White ẹran ìbọn o àwọn ò rí yẹn o ṣùgbọ́n nítorí olóòdẹ wa bá sì ti yìn báyìí ìṣẹ́jú kan náà ni yóò dò. Ibi mo sá dùn sí ọ̀kan mo sá rí nǹkan tí ń bọ̀ orí bíi kẹ́tẹ́kẹ́tẹ́ yìí sí párú ẹran bẹ́ẹ̀ rí lọ́kàn sá yọ gìjà ló bá ní irú ẹran yìí nítorí bá tiẹ̀ rí o jẹ́ èmi náà sá ti gbọ́wọ́ nù ló di ká o ẹran bá ṣubú. Irú ẹran wa ni? Ìgalà ni. Ìgalà. Gbogbo ọdẹ wa sáfi fàmí lọ́wọ́ kékeré ìwọ náà ó kárí. Àṣìpa wa kọ́lọ̀ ń bá wa foríjì nílùú Aláràn wọ́n sá ṣe dáadáa gbogbo wọn ní pọ́n mi lé ní ọdún náà àtàwọn kángọ̀ Ahmed ewé aṣápọ̀ bẹ́ẹ̀ tó Ọlọ́run sáfi ìrírí yín mi. Ìrírí mi ní ọdún kan mo dẹ̀gbẹ́ òwú ọjọ́ táwọn ìlú pẹ́ mo sá wọ inú igbó mo ti ń wá ẹran kiri nígbà sáyà mo ti ń yin ẹran yẹn ìbọn mi ò bá mo sá wà pẹ̀lú ọdẹ wa àwòrán ògùn alésùwọ̀dọ̀. Agbẹ́ran pa lọ́wọ́ òjò. Alára pé Ọlọ́run ọba kọjá mi rè gùn fún wa ọba wa bá wọn pé bàbá mi tí ń bá yin ẹran báyìí bákan náà ni yìí tí ààrẹ ràn pa wọn bá ní ọ̀dà ọmọ mi gbà kínní ọba jù sí mi lápò àtọdún náà
tí n bá nà bọ́n sẹ́nà báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run àṣẹ òdòlágbà ayé àtàṣe àwọn tó jẹ́ bàbá wa tó àṣàmù Ọlọ́run ògùn sáàmù gbé wọn. ìrírí yín mi. ìrírí pọ̀ lóríṣiríṣi. ètò ẹ̀ lọ lálẹ́ ńkọ́. ntí mo lọ lálẹ́ tó jẹ́ mi nìkan ọdún kan mo dẹ̀gbẹ́ lọ. mo sá bí mo ti wá fọ́gbó di abí aago 2:30 mo rúnnú gbóòní rí nǹkan kan pa. gbà mo wá ń bọ̀ àlé ibẹ̀ inú gbó là ń kú ni ọjọ́ tí mò ń wí ti pẹ́ ìgbà náà mo ṣẹ̀ṣẹ̀ gbà bọ́n lọ́wọ́ bàbá mi kú mo fẹ́ mú ẹnu mi ò sì fi gbogbo ẹ̀ gbé lé mi lọ́wọ́ torí àwọn òbí ìsìn mọ́ máa fẹ́ kí ọmọ àwọn kàwé ni ṣùgbọ́n ẹni tó bá fẹ́ láti inú ọkàn èèyàn lèyàn tí máa fẹ́ mọṣẹ́ tí ó bá ṣe là gbọ̀ngbọ̀n sọ fún mi pé sí ọdẹ yìí ní sí àṣelà mi ọ̀padà mọ́ bọ́ọ̀dì ògùn torí pé iṣẹ́ bàbá mi iṣẹ́ bàbá mi ni ilé ìyá mi náà ògùn ìbọn náà fi ń jẹun ọmọ mògùn rẹ ọmọ abúlé sówó ni wọn. mo bá tẹ̀gbẹ́ dáago 2:30 ọjọ́ náà mi ò rí nǹkan kan pa lóru nígbà mo wá ń bọ̀ alẹ́ bí mo ti wá mo sá dé kọ́nà kan mo sá ń wo ẹtù wọn méjì ni wọn mo sá ń wo wọn nóòtì èmi bá fi gbébọn mo sá lè sí kan nù wọn bí mo ti yìnbọn sí kan nù àwọn ẹtù tá à ń rí èmi rò bí ẹtù ti kú ni mo bá súnmọ́ bẹ́ẹ̀ kí n náwó kí n gbé ẹtù báyìí báwọn agbọ́n tá à ń wí ti dé nù gbogbo bẹ́ẹ̀ mo sì ti tọ̀ lọ́sàn-án tí ò sí nǹkan kan báwọn so àwọn agbọ́n yìí sá ta mí wọ́n ta mí jù ṣùgbọ́n mo gbé ẹran délé gbé mi kí mo jẹ ẹran jọ náà bí bàbá mi ti wá ránṣẹ́ pé ẹ̀yin ká ẹ jẹ ẹran èmi kí mo jẹ o bí bàbá mi ti á ránṣẹ́ pé olú ọdẹ wa ní pé kọ́ mọ̀ ọ̀pọ̀ kíákíá báyìí òun rí nǹkan kan olú ọdẹ wa náà ti dé wọ́n sá dé wọ́n sá mú ẹ̀dọ̀ rẹ̀ mọ́ mú nǹkan kan èmi ọ̀sá mọ̀ tán sáfi ṣe lórí ibi tí mo sá dùbù lẹ̀ sí ìṣẹ́jú kan tí wọ́n sá ti fi kíní yẹn sí mi lẹ́nu mo sá dùpẹ́. ẹnu yín ò lè jẹ ẹran ni bẹ́ẹ̀ fi jẹ mbẹ. ilé jẹ ẹran jọ náà èmi kí mo. ṣé wọ́n bá yín yàn pamọ́ ni. èmi kí mo ń jẹ́ ń bẹ̀ torí bàbá mi ti ní tí nǹkan bá ti rí báwọn kí n mọ̀ fẹ́ nù mí. ẹ wá tún dẹ̀gbẹ́ mọ́ látijọ́ náà. ọ̀n dẹ́gbẹ́ dì sí o. kò sínú gbótàwó ìwọ kò sí gbótà ìwọ. àyà ìwòlẹ̀ lọ tẹ́ ẹ lè gbàgbé láéláé. ọ̀pọ̀ tó yẹ pé ọ̀nà lágbára ń jọ náà tẹ́ ẹ lè rán mi létí. ọ̀pọ̀ kìí ṣe gbogbo ènìyàn ti sọ ọ́ tán. ẹ gbọ́dọ̀ rán mi létí yẹn bí ẹ ṣe ní ó important yẹn. ọdún kan la dé wa wà á lọ nígbò adéomi mọ́ aṣá lọ jìnnà lọ́dún náà torí mi ò mọ àdúgbò ibi tá a dẹ̀gbẹ́ lọ lọ́dún náà. nọ́mbà ní àṣà ń fọ́gbó àti dẹ̀gbẹ́ dago 3 àrí nǹkan kan pa ẹ̀gbọ́n mi kan ló fẹ́ ṣèkó mọ́ ń gbà náà nígbà sá di bí aago 4:30 ìrọ̀lẹ́ káàrí nǹkan kan pa ṣàdédé lọkùnrin jáde wá láti inú igbó fúlàní ni àwò jẹ́ ọ sá jáde wá pé kí ní àwọn wákì asánì ẹran là ń wákì ọba ní ọ̀dà àti fọ́gbó àrí nǹkan kan pa omi táwọn tí wọ́n ṣe àpò ọ̀gbẹ́lẹ̀ lọ́dún náà ńlá ń rí mu lọ́ba ní ká mọ̀ wọ̀rí ká ṣe fàájì lọ́ba ní ká lọ ká àgbọn àṣà ká àgbọn kògbókògbó gbogbo wa sá mú mi ẹ̀ráǹdì àtàwọn tí mọ́rúgbó sí àtàwọn tá a gbébọn lọ pàṣà ti mú omi tán igbó tá a kọ́kọ́ rú lákọ̀ọ́kọ́ báyìí ògùn lákàáyé ó ṣègbè fún wa o ẹnì kejì mi ń sọ fún mi òun rúgbó sí a ní òní kejì mi ń sọ fún mi pé ọ̀yà ń bọ̀ o ọ̀yà lòun rí ṣàdédé tí màá rí báyìí ẹtù lọ yọjú sí mi èmi lọ́sàjẹ́ ní àkọ́kọ́ ìbọn tèmi ó yìn báyìí
ọwọ́ ẹ̀yìn sá ni ìbọn ti bá ẹ tú. Ọwọ́ ẹ̀yìn bò ẹran tó fèsì mi ti ń bọ̀. Ìtàn méjèèjì ẹ̀yìn rẹ̀ ọ̀sà bá a sá ti bẹ̀rẹ̀ nu. Nígbà tí wọ́n ṣe pago 6 àbọ̀ Ògùn sá ti gbè wá apẹ̀tù apọ̀yà apá ìgàlà nílùú mọ́lù nǹkan bẹ̀ wọ́n. Lẹ́yìn gangan bẹ̀gbẹ́ rí. Mo bẹ̀gbẹ́ rí. Bẹ́ẹ̀ bí àwọn ọdẹ nígbẹ̀. Mo bẹ̀gbẹ́ rí o. Ṣùgbọ́n wọn ọ̀rẹ́ ràn pa o. Táwọn èèyàn máa sọ pé bọ́yẹ̀ ti pẹran yín táńgbó. Tẹ́ ẹ bá bẹ̀gbẹ́ bò ló ṣe máa rí. Àyìn máa dùn ní o. Ní máa dùn ní o. Ẹran mi létí kan. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èmi tí bẹ̀gbẹ́ nínú ẹgbẹ́ ìrí ṣùgbọ́n ẹ̀gbọ́n mi tọ́jú ọmọ ìyá mi ọmọ bàbá mi ti bẹ̀gbẹ́ nínú ẹgbẹ́ ìrí tógùn lẹ́gbẹ̀ wá tógùn gbé wá tínú wa dùn bọ̀ wálé. Nídìí sí ọdẹ ìjọ wo nínú yín bàjẹ́ jù? Tẹ́fẹ̀ lè pé jẹ́ ní fi irú ilé ilẹ̀ báyìí o. Inú mi ò bàjẹ́ nínú ẹgbẹ́ ìrí àfi tí nídìí iṣẹ́ ọdẹ. Tí n bá yìnbọn mọ́ ẹran tíbọn mi bá ká tọpọ́n tá a rí mú inú mi máa bàjẹ́. Ọ̀dà níjọ́ wo nínú yín dùn jù nídìí iṣẹ́ ọdẹ yìí? Kí ló ìṣẹ̀lẹ̀ ńjọ́ náà? Tí n bá yìnbọn pẹ ẹran báyìí tí mò ń wò ńlẹ̀ báyìí tó lú ọdẹ mi náà ní ìwọ ọmọ yìí inú mi máa dùn jù. Bẹ́ẹ̀ ni. Mo ń gbọ́ yín. Ìrírí tí mo rí ní alẹ́ lóko ìgbẹ́ òru èmi àti ọmọ bírọ́dà mi à ń pè ní Fatai. Ó kéré àti bí ọmọ ọdún 2 ló ti súnmọ́ mi tí mo ti máa ń gbé lọ́wọ́ kiri títí tí mo fi wá nígbà dádì rẹ̀ kú. Bàbá rẹ̀ ò ju bí ọdún 3 lọ tó ti tí wọ́n bí ọmọ yẹn tó ti kú. So èmi mo sáà ń ṣèṣe bàbá fún láti ilẹ̀. Ó wá dọdún kan àwa dẹ̀gbẹ́ lọ. Níjọ́ náà àwa ń lọ àná bí mo ti wá rí òkété wọn wọ́n sá náà rò wọ́n wá ní òkété ni wọ́n gán wá sọ fún mi pé dádì mi sókété máa ń nà ló ni mo ní bẹ́ẹ̀ ni. Àìrìn jìnnà lẹ́yìn àràbùkẹ́ ọ̀kẹ́rẹ́ ìsáyìn ẹran níjọ́ náà wọ́n sá sá lọ. Àsásùn wájú ní òru yẹn àsún wájú báyìí iwájú tí màá tán náà síbẹ̀ mò ń wo ẹni tó wọ aṣọ funfun ni tó dúró. Mo wá ní ọmọ yẹn ó sá máa tẹ̀lé mi bọ̀ ọmọ sáà ń tẹ̀lé mi ó tẹ̀lé mi mo ní ó dúró gbọ̀ ya àríyìn mọ̀ òkété nǹkan tó fóònù mo ti gbé mọ́ ni kò àsápa àpadà lọ náà bí tí àpadà lọ náà bí tá a ti rí gbogbo wọn yìí tí ìrìnrìn òpó 4 tógun fi ṣègbè tógun fi kíá. Kílẹ̀ wá pa? Àpòkété 2 ṣègbè kan ìgalà. Ẹran tẹ́ pa ńjọ́ náà nù. Bẹ́ẹ̀ ni. Ìjọ́ tẹ́ lọ gbẹ́ tẹ́ pẹran tẹ́ tún sọnù bó ló ṣe ṣẹlẹ̀ ńjọ́ náà? Ọdún náà ọjọ́ ńlá ni èmi àtẹ̀gbọ́n mi ńlájọ lóko bẹ̀ lọ́nà Alága à ń pè bẹ̀ ní Ògùn pàdé. Àwa ti bọ́nu igbó láti aago 12 àti wá dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́ àárín nǹkan kan pa. Àwa wọnú pẹ́nápù tá à ń wí pọ̀ ó tẹ́ ká bí 8 tí mo ti ń wojú láàrin pẹ́nápù mo bá gbébọn torí mi yáwọ ìbọn yíyìn nù àwa méjèèjì kọ́lọ̀ máa ń fi orí jin ẹ̀gbọ́n mi. Mo bá sáfi gbébọn mo sá ń sáré lọ nínú poro. Nígbà màsá mo ti ń wò kójú tí mò ń wò ojú ẹtù ní nǹkan kan. Nígbà màsá débẹ̀ ó di àwọn ọ̀yà méjì tójú ojú wọn sì wà tóbi bí ojú ewúrẹ́. Irú ọ̀yà èwo ni ẹ̀gbọ́n níhàn bó ni ó ní nǹkan kan àsáfi ibẹ̀ ńlẹ̀ àsákò ń bẹ̀ nítòsí ilé ni o àsákò ń bẹ̀ bá ti wá rìn tí rìn láti bí ìsílù títí mẹ́hùn bí mo ti ń wo ehoro nìyẹn ehoro tí mo
náwó sí báyìí tí màá yìn ojú ehoro sì máa ń yàtọ̀ sójú òkété nígbà tí màá débẹ̀ òkété méjì mo bá ń lẹ̀ ehoro kan mo sì yìn àtìgbà náà títílẹ̀ wá fi mọ́jọ́ náà àwárí nǹkan kan pa àtúnwá sọnù nínú igbó aago 7:30 la tó délé lọ́jọ́ náà 7:30 àárọ̀. inú yín máa dùn gángbà tẹ́ délé. inú mi dùn torí adélé láyọ̀ àtàlàfíà. pé tí ẹ jáde láyọ̀ ó kọ yín lẹ́ẹ̀kan sí. Sẹ̀míù Ọlárẹ̀wájú Ọlásùpọ̀ white. ẹ ṣeun. kábíyèsí o.